Lovers all over the world, ẹ ṣé àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wà ní fídíòs wa ten like ten comment. Update tá a tún mú wá fún yín lénìí òun ni nípa ẹ̀gbọ́n tó pa ọmọ àbúrò ẹ̀ tó pa odidi ọmọ méjì. So update yẹn la tún mú wá fún yín. Ẹ farabalẹ̀ kẹ́ bá wa wo fídíò yìí, kẹ́ dẹ̀ bá wa like, kẹ́ bá wa comment opinion yín nípa fídíò yìí. Ẹ ṣé àdúpẹ́, thanks for watching. Ọkùnrin kan torúkọ ẹ̀ ń jẹ́ Ìṣọ̀lá Táyé Ìṣọ̀lá tó lọ sí ní àdúgbò kan ní Abẹ́òkúta ń bí lọ́nà Sọ́mẹ̀lì Adébáyọ̀ tó dẹ̀ lọ láàárọ̀ lọ́wọ́ bí ọwọ́ ọ̀sán díẹ̀ bí ọwọ́ àárọ̀ ó dẹ̀ lọ bẹ̀ ó lọ kó àwọn ọmọ àbúrò ẹ̀ méjèèjì ìyẹn àwọn ọmọ tí Ìdòwú tó bí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ tẹ́yìn náà sì bá wa wò nínú post àdì sórí afẹ́fẹ́ yẹn. Ìdòwú tá a wí yìí ọmọ méjì péré ló bí, ọmọ ọdún 8 àtọmọ ọdún 10. Láti ọdún 8 tó ti bí last one ni wọ́n ti ń wait tíyàwó ò lóyún bí mọ́. Ṣùgbọ́n àgbálọ àgbábọ̀ a rí i wípé ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọ ẹ̀ ń jẹ́ Táyé Ìṣọ̀lá yìí òun ló lọ kó àwọn ọmọ yìí tó sì kó wọn lọ nú igbó ó dẹ̀ ṣá ọmọ méjèèjì pa. Ìṣẹ̀lẹ̀ tí ò dùn mọ́ni ni o, gbogbo abiyamọ ayé tó ń wò mí lágbára Ọlọ́run àṣà ò ní gbé yín lọ́mọ, kò ní gbé gbogbo wa lọ́mọ o. Ṣùgbọ́n ní ìsìn báyìí ìyẹn tí wọ́n ń dàtú gúbọ̀ ọbẹ̀ tí fẹ́ máa dàtú sè. Ọ̀rọ̀ yìí lágbára gan torí pé obìnrin tá a wí wọ́n sọ pé ìyẹn tó jẹ́ ìyàwó Ìdòwú wọ́n ní ọjà Ìtòkú Ìsọ́ké ibẹ̀ ló gbé tí ń tajà wọ́n ní gbogbo Ìtòkú mbẹ̀. Òun ló jẹ́ kí gbogbo àwọn abiyamọ ayé ẹ̀dínlẹ́jọ́ àwọn abiyamọ ayé rẹ̀ o tí wọ́n sọ pé ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ torí wọ́n ní bákan mọ́ òtítọ́ ìdájọ́ òdodo ni wọ́n sọ pé wọ́n fẹ́ torí wọ́n sọ pé kò sí owó lọ́wọ́ ìyàwó kò sí owó lọ́wọ́ ọkọ. Ibi táyà tí wọ́n gbé ń já sí nìsín ni pé ǹjẹ́ wọ́n tiẹ̀ ṣe ìdájọ́ òdodo. Ṣùgbọ́n mi mọ̀ wípé gómìnà wa ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti ọ̀gá ọlọ́pàá wa nípínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ yìí CP wa Alámùtú àti ẹni tó jẹ́ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà yanyan fún ẹ̀ka ètò ìdájọ́ wọn ń fi ẹjọ́ ṣègbè nípínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n àwọn ìyá lọ́jà wọ̀nyí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Ẹ̀yin ìyá lọ́jà àkìyìn o lọ́jọ́ pé ẹ dìde dúró. Mo ń bá yín bàbá kí lorúkọ tí. Olóyè Dènà Fisatu ni mo jẹ́. Olóyè Dènà Fisatu. Bẹ́ẹ̀ni. Kí ló gbé yín débí? Torí onígààrí. Ìyá Bùkúnmi lámọ̀ lọ́jà àmọ́jú pé ìyá Bùkúnmi ló ń jẹ́ lọ. Ó dẹ̀ máa ń wá já gààrí yẹn sí sọ̀wá láàárọ̀ ibẹ̀ ló ti máa ń wá àbù díẹ̀díẹ̀ tó fi máa tà tán lálẹ́. Tá a bá ń lọ lálẹ́ a máa ń fi lẹ́sìn jáde òlé ni. A máa wá dé láàárọ̀ Monday ní gbogbo òsọ wa ò lè pàtẹ́lá ní pé kí ló dé náà ní ìyá Bùkúnmi ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ti lọ kó àwọn ọmọ ẹ̀ méjì ó dẹ̀ ti pa wọ́n. Èmi tí ẹ kọ́kọ́ ò fẹ́ gbọ́n ọkọ ọmọ méjì kó yé mi ẹ tún sọ wọ́n tún sọ. Ìyá Bùkúnmi òun wá ń kọ́bẹ̀ láti ọjọ́ Monday tàti wá gbọ́rọ̀ yẹn ìyá Bùkúnmi yẹn àmọ́ àlàáfíà ẹ̀ mọ̀ ṣùgbọ́n àlàáfíà ẹ̀ ó jẹ wá lọ torí àlàáfíà ìyá Bùkúnmi gangan tó bá yẹ pọ̀ hospital ló wà àmọ́ bóyá àlàáfíà àti ẹ̀mọ́ kò tó wá dẹ̀ fẹ́ kó wà ní ipò tó dáa kó wà ní ipò ìlera tó bá yẹ pé ṣe ló nídìí kí àwọn ọmọ Nàìjíríà ká tọrọ àwa gangan lọ́jà a lè gbé láìlọ́n fún láti bá tọrọ owó aṣáfẹ́ kó ná àlàáfíà ohun tó wà lókè yìí ó sì lè gbẹ̀ṣọ torí pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe òun àtọkọ ẹ̀ kí wọ́n gbé ayé ìrọ̀rùn torí pé ẹni tó bímọ náà ọmọ ló máa ṣe ọlọ́mọ ẹ̀ka burú kan wà. ọmọ méjì kò sẹ́ni tó máa jẹ́ àmọ́ àbúrò wọn mọ́ àdẹ̀ǹfẹ́ àlàáfíà ya Bùkúnmi òun ló jẹ́ ká wá kì í ṣe pé torí ìjà àmọ́ ọ̀rọ̀ ọkọ lọ mú wọn ìnáwó tó lè mú wá ìrànlọ́wọ́ ni wọ́n. àlọ́ bèrè owó lọ́wọ́ wọn. wọ́n láwọn ọkọ àmẹ́ni tó dìídì. kò sẹ́ni tó lè bèrè ẹjẹ́ ń jẹ́ kí kọ̀ọ̀kan yé yìí. ṣe rí arákùnrin yìí yẹn Táyé ó wà lọ́fíìsì wa ń bí ìlànà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yàn mọ́. Bẹ́ẹ̀ ni o. Nígbà tó wá bí lánàá ó ní àwọn kan ní kóun lọ mọ́ wá láti gbà lọ́ọ̀yà mo lówó kẹ́
ta ní nígbà tí ọmọ méjì kú tí a tún bèrè pé kó lọ mówó wá tí wọ́n pa gbolo ti fẹ́ rówó ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà mi kan tí mo fi orúkọ bò láṣìírí náà lọ́ọ̀yà mi barista lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo gbé fóònù tí mo pe lọ́ọ̀yà yìí pé tó ọ̀rọ̀ rẹ o lọ́ọ̀yà yẹn dẹ̀ volunteer rẹ̀ pé òun ó bá wọn ṣe ẹjọ́ yẹn dáyè tó lápẹẹrẹ láì gbà kọ́bọ̀. so ẹjẹ́ àfọkànbalẹ̀ ìgbésẹ̀ tó tọ́ bí o gbọ́ ìdájọ́ òdodo ẹ ṣeun bọ́bọ̀ ṣe rí àwọn èèyàn kan tí lára àwọn tí wọ́n ń gbọ́ wá tí wọ́n sì ń gbọ́ wá wọ́n jẹ́ oyè wáyé pé ó ṣe jẹ́ Abẹ́òkúta ó ṣe jẹ́ ìpínlẹ̀ Ògùn orí bẹ́ẹ̀ o kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ ibi gbogbo náà ti ń kàdìyà alẹ́ ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ògùn bí l'Abẹ́òkúta wọn ò kì í fi ọwọ́ bò wá bàjẹ́ torí gbàṣírí wọn ń tú ló ń jẹ́ ká máa wò pé ó ṣe jẹ́ Abẹ́òkúta ó ṣe jẹ́ Ògùn state kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba nípínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ látọ̀rí gómìnà tóbi lórí gbogbo àwọn tó jọ ń ṣèjọba gbogbo àwọn ọba láyé tí wọ́n wà nípínlẹ̀ Ògùn wọn ò kí ń fọwọ́ bò wá bàjẹ́ ẹ má wọ́rì ẹ ọmọ wa ni ẹjẹ́ kò rí bẹ́ẹ̀ ẹni bá ṣẹ̀ wọ́n ní kó lọ kojú òfin ni ìdí nìyí tí a fi máa ń rí i pé a máa ń tú àṣírí báṣírí bá ti tú àwọn òkè ń bò mọ́lẹ̀ ẹ kí lorúkọ tí. orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Òsèní láti Ìtògùn Sádìyẹ. Tèmítọ́pẹ́ Òsèní. ìyá Bùkúnmi jẹ́ ẹnìkan tó ń kiri gàrí wá sọ́dọ̀ wa tó dẹ̀ máa ń ha fún wa kì í ṣe kó máa ń gbowó ó lè jọ karùn-ún ló máa gbowó ó lè jọ kẹfà ló máa gbowó ṣùgbọ́n níjọ́ Sunday tá a dé sọ̀ ló ń sọ yí pé àwọn ọmọ ẹ̀ méjì tó bí láyé lọ́rùn pé ẹnìkan lọ kó agbẹ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ kan lọ kó lọ pa wọ́n ó ti gé wọn kúnnukùnú láti ìgbà ìlàdẹ̀ tí ìyá Bùkúnmi mọ́ kó kiri gàrí wá sí tòkù adé wa ń gbọ́ information oríṣiríṣi pé bóyá ẹsẹ̀ kan lọ ẹ̀rùn ló wà kò lè sọ̀rọ̀ kò lè ṣe kò lè máa mọ ibi tó wà dájú pé ká tẹ̀lé wo àlàáfíà ẹ̀ àmọ́ kópa láàárín àlàáfíà ẹ̀ adé wa ń gbọ́ sọ pé àwọn kan máa tún pé wọ́n ní kọ́ la wá owó kan wá pé kò fi ṣe ẹjọ́ kò sówó kankan lọ́wọ́ ọkọ àtìyàwó tó lọ́mọ tó yẹ kí ọkọ fi ṣe àbígbẹ̀yìn òun ló fi okun tó fi ṣe kó fi ṣàkọ ẹ̀ tó fi ṣe ọmọ ló fi ṣe ọmọ ojú ọmọ méjì náà lọ́kọ́ bí láyé lọ́rùn tọ́dẹ̀ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n lọ́kọ́ kó lọ pa bóyá ọmú ìyá wọn kan ni o bóyá ọmú ìyá wọn kòrò ni o òní ò tẹ̀ mọ́ kókó nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ̀gbọ́n máa kọ́ máa burú ẹ̀ tó máa lọ pa ọmọ méjèèjì tó bí láyé lọ́rùn nítorí ìdílé eré eléyìí gbọ́dọ̀ máa bèbè kọ́mọ obìnrin máa wọlé kó máa ṣílé wọ̀ bẹ́ẹ̀ ni kò yà Bùkúnmi ṣílé wọ̀ tó ló ti kọ́kọ́ fọ́kọ̀kan ọkọ yẹn kú ló ṣe láfẹ́ wọn òdìlé kílé tó lọ fẹ́ yìí. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ṣẹgbọn màmá kí lorúkọ yín. orúkọ tèmi ni Yẹ́misí Olúwọlé. Yẹ́misí Olúwọlé mò ń gbọ́ yín. láti sọ kéní tòkù. láti sọ kéní tòkù. torí ìyá Bùkúnmi mo ṣe wá síbi torí kódà ìtò tiẹ̀ ṣẹlẹ̀ sí mi fẹ́ lé mi ò rí rú ẹ̀. ọ̀dọ̀ mi ló máa já gúre àti ẹ̀fọ́ tí mọ́mí Ìṣọlá òun máa lẹ́fọ̀ọ́ lọ́la òun máa ní gúre lọ́la òun máa já lẹ̀ lẹ́yìn bójú òun rọ nọ́bà ìyá Bùkúnmi máa wá ó máa kiri gàrí ó máa kiri èlùbọ́ kò ń bínú kò sí nǹkan tẹ́ lè ṣe fún bó bá déjọ́ mi gàrí yẹn ló máa sáré bù ló máa sáré mú ke nínú gbá mi tó máa ní kí n fóun ṣúgà tó máa gba ṣúgà tó máa mú kódà ọjọ́ mi tó bá ká ọmọ yẹn wá gbọ́dọ̀ mi ló máa ní ká ọmọ yẹn jókòó sí tó máa sáré kiri káàkiri tó jẹ́ péjọ́ mi kò ní jẹun ṣe láti máa rò pé ṣé ò ní jẹun kàn dálẹ̀ láàmú kiri látàrọ níbi tó gbé ṣiṣẹ́ yẹn dé ìyá ẹ̀ kú báyìí torí owó tó máa ná ó tún ṣì ń wájà títí ni yẹn la ṣe wá o ọmọ ẹ̀ kíyà ìjẹ́ pé torí ìyá ló jẹ́ ìyá Bùkúnmi yìí ìyá ló jẹ́ o. àdámṣẹ́ yìí náà sọ̀rọ̀ kí lorúkọ yín.